ìkọ́ ìkọ́ bára ìkọ́ ìkójò lẹ́sẹ̀. Iṣẹ́ kílẹ̀ yìí wá ń ṣe. Business man. Behave stupidly. This is surprise you. Tí ẹ̀ bá jẹ mí lówó kódà kó mú yẹ ẹ lẹ́yìn ń gbowó mi. Ṣé àbúrò yín ò ní identity kankan tó wà traceable? Ajá Òṣùpá ni mi mo kágbò fọlọ́run ọba torí mo méwúrẹ́ ṣẹbọ lé ní ẹjẹ́ ó jẹ́. Wọ́n ní kò jíjẹ ká fẹ́ sara yín. Ṣé lè ṣe èrè ni máa fọ́ orí ẹ̀ dànù? Ọ̀rọ̀ tó kẹ̀tì bá balẹ̀ sọ nílẹ̀ gbọ́ ìwọ́dà. Ọ̀làjú. Ọ̀làjú mo yọ àpò ní àpò tèmi. Àwa máa gbáwo mi torítorí. Àìkọ́. Láti irú gbogbo ìgbìyànjú mi lórí ẹ̀. Kókó ò lè jẹ́ èèyàn. Àrùn lé mi máa ń gbé kó mi bàtí tó kó mi. Ó fẹ́ mọ́ gbà ó. Lẹ́yìn ìyẹn máa ọgbọ́n. Ẹni tó pa gúnugún kò ní ká dùn. Ẹ̀yàn tó ka àpàlàmọ̀gbò kò ní ká oṣù. Kò ní ká oṣù nìkan kan. Ó lè má ka 2 weeks. Dára kì í sọkọ rẹ. Ó gba owó, ó dẹ̀ pòórá. Ò lè gbà. Àbájọ fi jọ ọmọ kékeré. Kàyéfì ńlá leléyìí o. Èmi ò ọbẹ̀ kẹ́ wọ́n fi pamọ́ lọ́mọ jẹ ẹ̀jẹ̀jẹ̀ wọ́n fi dómi ọbẹ̀ nílàwọ̀ ẹ̀ wọ́n ti pé rúrú rúfẹ̀ púpọ̀ jọ sọmọ olúkọ̀ ló fi jẹ́ àpò. Ọjọ́ tí àkèrèjú kò bá fẹ́ ìkọlẹ̀ ní ìkọlẹ̀.